Bóyá ẹ máa pè fún ẹ máa pè fún ẹ máa pè fún ọ. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọ̀dọ́, ẹ máa jó ẹ máa yọ̀. Àkókò orí ayé yìí ti dé. Àkókò òmìnira yìí ti dé. Ẹ̀yin ọ̀dọ́, ẹ kú oríire. Ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ wà fún yín dé university level lórílẹ̀‐èdè Yorùbá. Ẹ sanwó iléèwé mọ́. Àkókò ti tó. Ìwé tá à ń pín fún yìí ẹ máa gbà á. Ẹ bá ti ń gbà á, ẹ máa rẹ́jísà sí www.iretiodoyorùbá.org. Ẹ máa rẹ́jísà sínú ẹ̀. Ẹ̀yin agbaṣẹ́ṣẹlẹ̀ Yorùbá kọ̀ǹtrátọ̀, ẹ máa rẹ́jísà sí www.agbaṣẹ́ṣẹlẹ̀yorùbá.com. Ẹ máa rẹ́jísà sínú ẹ̀. Ẹ̀yin ọ̀dọ́, ẹ kú oríire. Ẹ̀yin ọ̀dọ́, ẹ kú oríire. Yunifásitì yìí pẹ̀lú ògo Ọlọ́run ó máa dọ̀fẹ́ láìpẹ́ láì jìnà. Gbogbo ẹ̀ ló máa da ọ̀fẹ́. Torí pé àwa náà ti jàǹfààní ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ tí mo bá yín sọ̀rọ̀ yìí. Ní 1979-83, èmi náà jàǹfààní ètò ẹ̀kọ́ ọ̀fẹ́. Tó náà kọ́ ẹ gbogbo ilẹ̀ máa jàǹfààní ètò ẹ̀kọ́ ọ̀fẹ́. Ẹ sanwó iléèwé mọ́. Ọ̀dọ́, ẹ kú oríire. Ẹ máa rógo yín lò. Wọ́n fẹ́ ká rógo yín láti ẹjọ́ yìí. Ẹ láti rógo yín lò. Àwọn kò ayé ti dé o. Ẹ máa jó ẹ máa yọ̀. Ẹ máa jó ẹ máa yọ̀. Ẹ máa jó ẹ máa yọ̀. Ọ̀dọ́, ẹ kú oríire. Ọ̀dọ́, ẹ kú oríire. Òmìnira yín ti dé o. Gbogbo ọmọ Yorùbá, ẹ̀yin ọ̀dọ́, ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ti wà fún yín ní ìwé tán pín fún yín. Ẹ máa gbàwé yẹn. Ẹ jọ̀ọ́, ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ wà fún yín. Ẹ máa gbàwé yẹn. Tán fín fún yín, orílẹ̀-èdè Yorùbá ti dúró o. Ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ náà fẹ́ fún yín o. Ètò ẹ̀kọ́ ọ̀fẹ́, ètò ìlera ọ̀fẹ́. Ẹ̀yin arúgbó, ẹ̀yin gbogbo ẹ̀yin ọ̀dọ́, ẹ kú oríire. Ẹ láti rógo yín lò. Ẹ máa jó ẹ máa yọ̀. Ògo yín ò ní wọmi. Ọ̀dọ́ o, ẹ máa gbàwé tá à ń pín fún yín yìí. Ẹ máa gbà. Ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ti wà fún yín. Ní gbogbo tí láti primary to university level. Ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ti wà fún yín. Ẹ máa jó ẹ máa yọ̀. Ẹ gbogbo ní orílẹ̀-èdè Yorùbá ti dúró o. Gbogbo apátápátá láti yàyà lógúnlọ́gbọ̀n ká máa lọ pàdé ìjọba Adélé wa ní gómìnà ọ́fíìsì àkọ́kọ́ ní gbogbo ìpínlẹ̀ mẹ́jẹ̀ẹ̀jọ ètò wà lórílẹ̀-èdè Yorùbá. Ìpínlẹ̀ mẹ́jẹ̀ẹ̀jọ tá a dẹ̀ ní, a ní Kogi, a ní Kwara, a ní Èkó, a ní Oǹdó, a ní Èkìtì, a ní Ọ̀yọ́, a ní Ọ̀ṣun. Gbogbo apátápátá tá a jẹ́ ìpínlẹ̀ mẹ́jẹ̀ẹ̀jọ yìí a ti kúrò lórílẹ̀-èdè jíríyà. Àbáwọn jíríyà mọ́ o. Àkókò ìráyé wa ti dé o. Ògo wa ti jáde o. Ẹ máa jó ẹ máa yọ̀. Gbogbo ọ̀dọ́, àkókò ìráyé ti dé. Ẹ láti rógo yín lò. Àwọn òbí wọn ò ní ṣe lásán lórí mọ́ o. Ó pẹ́ táwọn òbí ti ń jìyà. Ẹlòmíràn lọ máa gba gbanilẹ̀ láǹtàn lọ́ máa ń pè é. Ẹlòmíràn lọ máa gbogbo wọn kò síbẹ̀ mọ́ o. Ẹ̀yin ọ̀dọ́, ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ òun ni o lẹ́fẹ́ jàǹfààní ẹ̀ o. Ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ lẹ́fẹ́ jàǹfààní ẹ̀ lórílẹ̀-èdè Yorùbá yìí o. Láti primary to university level ni o. Ètò ìlera ọ̀fẹ́ ó ti wà fún yín. Ẹ máa jó ẹ máa yọ̀. Ẹ̀yin ọ̀dọ́, ẹ máa jó ẹ máa yọ̀. Orílẹ̀-èdè Yorùbá ti dúró. A ti dòmìnira. A ò ṣẹrú mọ́. Ọ̀dọ́ o, ẹ kú oríire. Ọ̀dọ́ o, ẹ kú oríire. Èmi náà ti bá yín jàǹfààní ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ láyé bàbá Awólọ́wọ̀ ní 1979-83 láti primary to university level. Ẹ̀yin náà ẹ máa jàǹfààní ẹ̀. Ta ló sọ pé ẹ̀ ní rògo yín lò? Irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ wọ́n wú àwọn tí wọ́n ní rí ọmọ. Ẹ̀dá tó sọ pé òní gbàkẹ́ rògo yín lò. Gbogbo àwọn ẹ̀dá bẹ́ẹ̀ ilẹ̀ alanu agbé wọn mì. Torí náà kọ́ gbogbo yín pápátá ẹ máa rògo yín lò. Ẹ̀yin ọ̀dọ́ o, ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ti wà fún yín láti primary to university level. Lórílẹ̀-èdè Yorùbá tí ó dúró yìí a ti dòmìnira. Tẹ́ bá ti ń gbàwé tó ń pín fún yín ìwé yìí ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣẹlẹ̀ lórí àbá. Ẹ bá ṣẹlẹ̀ lórí o. Ẹ ṣẹ́ lórí ẹ o. Ìwé náà pín fún yín yìí àwọn tó bá ń wáṣẹ́ tó bá ti ń graduate
kò ń ṣe lè tán máa ṣáàpù tán tẹ́ ẹ̀ ní ríṣẹ́ ṣe mọ́, kò sí nǹkan tó ń jọ bẹ́ẹ̀ mọ́ o. Iṣẹ́ máa wà o, iṣẹ́ máa yapa o. A máa dá ìpínlẹ̀ sílẹ̀, nínú ìpínlẹ̀ mẹ́jẹ̀ẹ̀jọ yẹn a tún dá ìjọba ìbílẹ̀ sílẹ̀, ṣẹ́rí pé iṣẹ́ máa yapa. Gbogbo wa tàdé wà nílẹ̀ Yorùbá àjù 60 million 60 million ni wá o. Àwọn lèdè tó fi tó bára tì wá yìí, ẹlòmíì lára wọn irú Gàmọ̀ tó ti bàjọba lẹ́jọ́ mẹ́ta yìí wọn ò ju 2.3 million ní Gàmọ̀ tó ti bàjọba. Àwọn dẹ̀ lórí ìṣùtù nínú oil ẹ̀rí ìyá dẹ̀ ń jẹ wọ́n, wọ́n fi yẹ̀bẹ̀ sí fìyà jẹ wọ́n. Àwọn olóòjẹ̀lú wọ̀nyí àwọn ló máa ń fìyà jẹ wá lórílẹ̀‐èdè Yorùbá. Ṣùgbọ́n àwọn ọkọ̀ eré ayé wa ti dé, Olúwa ti gbà pò lóko ẹrú, kò kàn wá o. Gbogbo ogun tó bá ti ń jà tó bá ti ń gbé kò kàn wá nílẹ̀ Yorùbá. Màmá Modúpọ́lá Onítìrí Abíọ́lá lọ́lọ́run lò fún wa láti kó wa ní òkò olùkó wa lóko ẹrú. Ó ti lọ bá wọn gbogbo àwọn African leader, ó lọ bá wọn sọ̀rọ̀ pé gbogbo nǹkan tẹ́ ń ṣe kò kàn wá o, kò kàn wá o, ẹ bá jagun dọ̀là mẹ́ta kò kàn wá o. Màmá Modúpọ́lá Onítìrí Abíọ́lá ó lọ sọ fún wọn ní ìgbìmọ̀ àjọ àgbáyé pé gbogbo ogun tẹ́ ń jà kò kàn wá o. Ọ̀dọ́ o ẹ kú oríire, ọ̀dọ́ o ẹ kú oríire, ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ti wà fún yín. Ètò ọ̀dọ́ ẹ kú oríire, ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ti wà fún yín. Ìwé tá à ń pín fún yìí pẹlẹbẹ tá à ń pín fún yìí, tẹ́ bá ti ń wọnú ẹ máa rí àǹfààní oore ọ̀fẹ́ ó ṣí sílẹ̀ fún yín. Ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ gbogbo ẹni tẹ́ wà nílẹ̀ Yorùbá ẹ máa jó ẹ máa yọ̀, ẹ kú oríire. Orílẹ̀-èdè Yorùbá ti dúró, orílẹ̀-èdè Yorùbá ti dúró. Yorùbá congratulations Yorùbá nation new nation, congratulations Yorùbá nation new nation, congratulations Yorùbá nation new nation, congratulations Yorùbá nation new nation. Iléyá Iléyá o ọmọ Yorùbá Iléyá 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 o ọmọ Yorùbá Iléyá. Bí ẹ kò bá mọ bí à ń rè èbó yẹ ká padà sílé, àtijáwọ́ náà kan tí kò yọ àti gbómi làkàná. Iléyá Iléyá o ọmọ Yorùbá Iléyá 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 o ọmọ Yorùbá Iléyá 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 o ọmọ Yorùbá Iléyá. Bí ẹ kò bá mọ bí à ń rè ṣèbó yẹ ká padà sílé, àtijáwọ́ náà kan tí kò yọ àti gbómi làkàná. Iléyá Iléyá o ọmọ Yorùbá Iléyá. Orílẹ̀-èdè Yorùbá ti dúró, òmìnira orílẹ̀-èdè Yorùbá ti dúró. Gbogbo ọmọ Yorùbá mo kí pé ẹ kú oríire, ẹ máa jó ẹ máa yọ̀, ẹ máa jó ẹ máa yọ̀. Àwọn ọmọ eré ayé wa ti dé, àwọn adelé wa ń bọ̀, wọ́n fẹ́ gun orí àléébà. Àwọn gómìnà wọn ti gba lẹ́tà wọn, ìpè máa dún. Ìwé yóò dà pípín yìí ẹ máa gbà á. Bẹ́ẹ̀ bá ti ń gbàwé yìí ẹ rí gbogbo àwọn àǹfààní tó sílẹ̀ fún wa, èyí tí ìjọba Adélé máa ṣe fún wa. Kẹ́tọ́ ló bá ti dẹ́rẹ́ àléébà, àgbìmọ̀ àbádòfin wa ó máa kalẹ̀ sí Ìbàdàn. Ibẹ̀ láti fẹ́ kọ òfin wa o, òfin wa máa kalẹ̀ ní Ìbàdàn. Abáàlẹ̀ fi kọ òfin yẹn tán, àwọn ìjọba Adélé wa hand over lọ́wọ́ àwọn elected governor àti àwọn elected president. Lọ́nà ọ̀pá ẹ máa jó ẹ máa yọ̀. Àwọn ọkọ̀ ayé wa ti dé, àwọn ìgbìmọ̀ àjọ àgbáyé ń bọ̀ wá bá wa ṣe oríire, wọ́n bá wa ya yọ̀ òmìnira. Ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá o, ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí ó ń ṣẹlẹ̀ fún ìgbà àkọ́kọ́ nílẹ̀ Yorùbá. Ẹ máa jó ẹ máa yọ̀, gbogbo ọmọ Yorùbá o, ẹ máa jó ẹ máa yọ̀, gbogbo ọmọ Yorùbá o, ẹ máa jó ẹ máa yọ̀, gbogbo ọmọ Yorùbá o. Ẹ fẹ́ sọ̀rọ̀. Ẹ ṣe dájú, ẹ̀yin mọ́ mi dájú, ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn o, ohun tí wọ́n sọ yẹn lóòótọ́ ni o, ohun tó yẹ kọ́dẹ̀ ti mọ̀ ti pé tí pé kó tó dìgbà yìí ni o, ọwọ́ ọ̀jọ̀ ká fẹ́ mọ̀ ọ̀ jẹ́pọ̀ mi hàn fún wa, nítorí ká bá a lè dìbò. Ẹ kú oríire mà, ẹ kú oríire mà. Màmá wa Modúpọ́lá Onítìrí Abíọ́lá lọ́lọ́ ń lò fún wa o ládùúgbò àlòkù ẹrú o. Màmá wa Modúpọ́lá Onítìrí Abíọ́lá, ìyàwó Abíọ́lá gbọ́jọ́ yẹn lọ́lọ́ ń lò fún aládùúgbò àlòkù ẹrú. Ó ti lọ sí ìgbìmọ̀ àjọ àgbáyé, wọ́n ti gbà wá wọlé, ìgbìmọ̀ àjọ àgbáyé ti gbà wá wọlé. Ẹ bá wá wo ìjìnlẹ̀ FM yẹn, ẹ bá tán lé òdè sórí fún ẹ̀yẹ máa gbọ́ ọ̀kan tó fẹ́ ṣẹlẹ̀ ń bẹ̀. Ṣé rí pé àwọn àǹfààní tó ló ti sílẹ̀ fún wa nìyí, ètò ẹ̀kọ́ ọ̀fẹ́, ètò ìlera ọ̀fẹ́ gbogbo ẹ̀ ti wà ń bẹ̀. Àwọn arúgbó àwọn obìnrin wa wọ́n máa tọ́jú wọn láti inú oyún wá. Gbogbo ọmọ bàtà ọ̀fẹ́ ni torí pé nǹkan tá a fẹ́ fi tọ́jú ara wọn ti wà ń bí. Tó bá jẹ́ bítúmẹ̀ tó wà lágbàbú ni ó ti tó tọ́jú wa. Tó gbogbo àwọn nǹkan tá a lè ní àwọn ìgbìmọ̀ àjọ àgbáyé ò ní. Kò sí gbogbo ilẹ̀ tó ní ìṣẹ̀lẹ̀ Yorùbá. Lónà ọkọ àti pọ́pù olóko ẹrú. Abẹ́bẹ̀rẹ̀ ìjọba Adélé báyìí. Abẹ́bẹ̀rẹ̀ ìjọba Adélé àwọn ọ̀dọ́ ló dẹ̀ máa wà ń bẹ̀. Àwọn màmá wa Modúpọ́lá Onítìrí Abíọ́lá ń bọ̀ pẹ̀lú Olori Adele sílẹ̀
Yorùbá láti US so wọn fẹ́ ká máa gbáradì ká lọ pàdé wọn a máa kó bẹ́ẹ̀ síta bẹ́ẹ̀ tó máa lò àwọn káàpù àwọn ìgbà ẹ̀wọ̀n àsíá wa tó máa lò òun lélẹ̀ a máa ṣe kékeré a máa fi gbogbo yín ẹ máa tún yára fíà lọ́gbọ́n náà bí tẹ́ bá ti gbọ́ ìpè tó bá ti dúró má jà náà ṣẹ̀ lónìí ẹ̀ nínú ìjìnlẹ̀ FM olórí fóònù ẹ ṣáà máa lọ sí orílẹ̀-èdè ẹ̀ka máa lọ sí gómìnà ọ́fíìsì wa gbogbo ìpínlẹ̀ méjì tó ta ní orílẹ̀-èdè Yorùbá gbogbo la ti jáde àpò oríire mà ẹ ṣe mà. àti bọ́ kò lóko ẹrú àṣẹrúmọ́ orílẹ̀-èdè Yorùbá ti dúró òmìnira orílẹ̀-èdè Yorùbá ti dúró mà ó yìí dúró sà àti bọ́ kò lóko ẹrú àṣẹrúmọ́ tó gẹ́ eléyìí tá àṣẹrú yìí tó gẹ́ àwọn Fúlàní ò lè wá máa pa á lójoojúmọ́ àwọn ò lè má máa jẹ gàba lé wa lórí sá ẹ ó wà ń bẹ òyìnbó wà ń bẹ ẹ wo ẹ kà dáadáa ẹ wo inú ẹ wà ń bẹ wọ́n túmọ̀ ẹ̀ sí ẹ wo ó túmọ̀ ẹ̀ English wà níwájú ẹ̀ so àwọn tó máa rẹ́gísà sí iṣẹ́ àwọn tó máa rẹ́gísà sí iṣẹ́ nìwọ̀n bí àwọn agbáṣẹ́ṣe àwọn kọ̀ǹtátọ̀ wa nìyí lẹ́yìn ìjìnlẹ̀ FM ní kẹwàá download ẹ̀ sórí fóònù yìí ẹ máa gbọ́ nǹkan tó fẹ́ tẹ̀lé ẹ̀ bẹ́ẹ̀ máa announce wọ́n bá ti announce pé Adele fẹ́ dé o gbogbo àlọ́pàdé wọn ní gómìnà ọ́fíìsì alọ́ya Yorùbá òmìnira Yorùbá tó tẹ̀sí tù ìdá ètò ọ̀sẹ̀ láti ẹ̀ lájáde kúrò Nàìjíríà yẹ ọjọ́ ogúnjọ́ oṣù kọkànlá lájáde 20 November lájáde kúrò Nàìjíríà so ìmọ̀jọ àbáyé ti gbà wọlé àti wà ń kọ́ of nation so màmá Modúpọ̀lá ní ti abẹ́rẹ́ lọ́lọ́run lè lò fún wa wọ́n lọ ṣe mọ̀ pé Ìgbòho àti Professor Adele ló bẹ̀rẹ̀ ìrìnàjò yẹn wọ́n yọrí ìrìnàjò yẹn sí Kútọ́nù wọ́n yọrí ẹ̀ màmá wa gbé láti bẹ̀